alaikum warahmatullahi wabarakatuh. Hey! Àwẹ̀ ó ti ń lọ, àwẹ̀ ó ti ń lọ. Àwẹ̀ fẹ́ tó ojújà sọ̀sọ̀, àbí báwo lè máa kọ́? Ẹ káàbọ̀ padà sórí channel mi. Okay, ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ mi, what are we dishing out here? Àwọn oúnjẹ tó yọ̀tọ̀ mi, tó ń ṣara lóore, òun lèmi wà after. Ṣé wá rí recipe tí mo mú wá ní ọ̀rọ̀ ọ̀tẹ̀ yìí, òun ni fún Ramadan series. So, ẹ̀yin brothers mi àti sisters mi ní Mùsùlùmí, ẹ mọ̀ pé ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ mi kẹ́dẹ̀ please ẹ bá mi share fídíò mi kẹ́dẹ̀ like ẹ. Thank you very much. Tẹ́ bá rí pé mo ti gbé òróró kaná, mo tẹ̀ ti rọra sọ àlùbọ́sà sí bọ̀, ó ti rọra ń sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ lọ. Kí ni mo wá mú wá fún yín lénìí? Àkàrà pẹ̀lú custard. A lot of people ló máa ń ṣe kí ni? Ló máa ń gbé gbági tó bá fẹ́ dín àkàrà. Mo ti ní recipe àkàrà, but torí pé ẹ mọ̀ a máa ṣínú now. One of the very good meal láti fi ṣínú òun ni àkàrà jẹ́. Then bẹ́ẹ̀ lómi ṣe máa ń gbé gbági náà ní ẹlòmí ṣe máa ń gbé custard gbági. So méjèèjì mo kúkú wá mú wá pé kí n kọ́ yín. Mo ti lọ ẹ̀wà mi, tẹ́ bá rójú ẹ̀. Kí ni mo lọ sínú ẹ̀? Torí pé nǹkan tó máa ṣara lóore ni edé funfun mo lọ sínú ẹ̀. Mo dẹ̀ fi àlùbọ́sà, ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ní àkàrà ní àti ata rodo. Ṣé bá rójú ẹ̀ òun ni gbogbo ẹ̀ ti kọ́wọ́ rìn sínú ẹ̀. Ká má bàa gbára wa lákòókò náà mo ṣe lọ ní ojú yín. So mo ti lọ, ó ti kúnná dáadáa. Àmọ́ bátà ẹ̀wà tó fún àkàrà kò kì í ṣàn, ṣe ti rí, ó máa thick ni. Ó ti yé yín. Tó bá ti ṣàn ó máa jókòó ni. Kò sí àní-àní mọ́. So you can go through my channel. Mo ti kọ́ yín bó ṣe ń ṣe àkàrà. Èní gangan custard mo fẹ́ kọ́ yín, but so mo ti fi ìsebẹ̀ díẹ̀ ní ẹ má yẹ kó já o. Torí iyọ̀ àti ẹ̀wà wọn sábà ṣọ̀rẹ́, tó bá ti já báyìí ó ti mú nìyẹn. So nǹkan tí mo ń ṣe yìí incorporation ló ń pè. Ẹ máa jẹ́ kó fẹ́lẹ́ dáadáa. So mo ti ń ṣe náà behind the camera kí n tó come up. So I'm very sure pé ó máa fẹ́lẹ́ dáadáa. Kò kàn ní máa le mọ́yàn lẹ́nu. So òróró mi dẹ̀ ti gbóná. Òróró yín ẹ fẹ́ kó low jù, ẹ fẹ́ kó high jù. Medium ni kó wà, so that àkàrà yín ò ní ṣe kí ni, kò ní jiná akọ. Feel free ẹ lè wá kíní kúrò, ìyẹn àlùbọ́sà tó ti jóná. Ó ti tún rò tiẹ̀ sí nìyẹn, but ẹ dẹ̀ lè filẹ̀ bẹ́ẹ̀ náà. So now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ẹ máa ra scoop ẹ̀ díẹ̀ báyìí. Ẹ wá ṣọwọ́ yín báyìí. Ẹ ti rí. Deep frying làkàrà fẹ́. Ìyẹn ni pé òróró gbọ́dọ̀ pọ̀. Òróró mi yẹn ti gbóná dáadáa. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ǹkan. So mo gbọ́dọ̀ tètè kó bátà mi sí. So that gbogbo ẹ̀ á jiná sí ọwọ́ kan. Ẹ dẹ̀ má overcrowd ẹ o. So that á lè, torí àkàrà náà máa ń fẹ́ wúlé. So ẹ rọra ẹ filẹ̀ tó bá ti ń di, tí kan bá ti brown, ẹ máa fún ní like some seconds, ẹ máa turn so that á jiná wọnú. Kò dẹ̀ ń ṣe pé ó máa jiná akọ. Tẹ́ bá ti rí bẹ́ẹ̀ yẹn, yín náà máa ti rí ojú ẹ̀ pé àkàrà yìí ti ṣe kí ni, ó ti sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. So ṣẹ̀rákàrà yìí bó ṣe dúró rẹ̀, ó ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Wọ́n tó bá fẹ́ kákàrà ẹ̀ kó tún brown sí, you can leave it. Ó brown dáadáa. So jẹ́ kí n fún ní some seconds ní tó tún wà. Ẹ ti rí. Àkàrà mi ti ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Ó ṣe wow.
meanwhile tí yẹn bá ṣe ń ṣe lọ mo máa dín gbogbo àkàrà mi off camera màá wá bọ́ sórí custard ṣé ti yé yín bẹ́ẹ̀ ṣe máa dín àkàrà yín tó máa yáàyè nìyẹn fún ìṣínú èní so ẹ jẹ́ ká bọ́ sórí custard kíákíá. Okay, mo sọ fún yín mo ní pé mo máa dín àkàrà off camera ẹ ti rójú àkàrà mi bó ṣe tó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Now let's move to the other one which is custard. Custard mi lélẹ̀ omi mi ti hó ẹ bá ti ń gbọ́ ó ti ń whistle already so now ṣe ti rí mi ìfẹ́ kó whistle mọ̀ mo ṣe ṣí so that ẹ lè gbọ́ mi yékéyéké. Custard lélẹ̀ báyìí bear in mind custard máa thick dáadáa ju ògì lọ so 1.5 spoon mo fẹ́ ṣe báyìí torí ẹni tó fẹ́ mu so òun lélẹ̀ ẹ máa wá máa ó máa le ẹ má mind pé ó ń le òun lélẹ̀ báyìí ó ń le ẹ rí pé ó ti dì pọ̀ ẹ má mind ẹ unlike ògì tẹ́ pé ẹ máa bomi tíntìní sí tó bá ṣe yá ń sìn ẹ tún nù òun ń sìn ẹ tún bomi sí ó ti kò ṣàn ẹ ti rí ó máa ń le lábẹ́ so ẹ make sure pé ẹ stir ẹ dáadáa ó túká dáadáa mọ́ yín lọ́wọ́ ẹ ti rí ó ti release báyìí òun lélẹ̀ consistency tẹ̀fẹ́ lélẹ̀ torí custard máa ń dìde so tó bá lọ tíìkì jùlọ láti lẹ̀ ó máa dí kókó ó dẹ̀ máa kò dẹ̀ ní ṣe é mu ó máa gé bọ̀ ilé consistency tẹ̀fẹ́ lélẹ̀ watery báyìí so now ẹ ti rí omi ti hó báyìí ẹ ti rí so ẹ wá jẹ́ ká gbé omi yẹn látòrí iná mo ti pa nọ́mbẹ̀ ẹ jẹ́ ká gbé omi yẹn báyìí ká wá sáré ṣe kíni ká wá dà á sí báyìí so now ẹ máa wá tètè máa ro òun unlike ògì tẹ́ máa kọ́kọ́ cover pé kó jiná díẹ̀ custard you will quickly tẹ́ bá fẹ́ yẹ kó ní kókó ẹ ti rí mo ń ṣe tẹ́ bá fẹ́ yẹ kó dí kókó torí ẹ̀ ìwọ tó bá fẹ́ ṣe fẹ́ kọ ẹ lè lọ mú ike tó ní ga sódà ẹ lè dìímú dáadáa ẹ ti rí unlike ògì tẹ́ máa kọ́kọ́ bomi gbóná sí kẹ́ wá cover kẹ́ wá ní kó dìde àbí kó jiná òun kò gbọ́dọ̀ dí kókó so that's it custard wa bá ṣe kí ni ó bá yáàyè ó bá dúró rè àmọ́ wọn tó bá sọ pé ò láìkí custard ọmọlúàbí bí custard ṣe máa rí lélẹ̀ tó bá yẹ pé kó tíìkì àti ilẹ̀ ni tó bá yẹ pé ẹ láìkí custard yín kó tíìkì dáadáa omi tẹ máa fi sí bèèzì ẹ̀ láti ilẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù mo lérò pé mo ti kọ́ yín ní bó ṣe ń ṣe custard ẹ ti rí ó smooth kò sí kókó kò sí kọ̀kọ̀ tẹ bá ṣe ń domi gbóná sí straight ẹ máa sáré máa pò ní and your custard is ready as simple as that ẹ sọ fún mi pé ẹ ní like láti recreate oúnjẹ fún ìṣínú iftar ní ìrọ̀lẹ́ ẹ wo Miliki ẹ ti rí báyìí but tó bá dẹ̀ yọ pé o like milk you can do away with it òun ni ṣe ti rí báyìí so that is your custard. Àwọn míì máa mix sugar mọ́ láti ilẹ̀ àwọn míì ò dẹ̀ kí mix mọ́ èmi mo máa like ẹ̀ báyìí ọ̀rọ̀ ṣe báyìí so that's why ọ̀rọ̀ ń gbé sugar yẹn á ti rọra sinlẹ̀ tí wọ́n rọra ń gbé ọ̀rọ̀ máa exactly but ẹ lè stir together anyhow you want it ṣó ti yé yín ò ní pé kí milk yín kó má sí ń bẹ̀ ẹ lè stir together ẹ ti rí báyìí have you seen it sugar yín ó ti Balenciaga ó ti fine lójú ẹ̀ bẹ́yìn so ṣé mo wíire àbí mo ríire mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wálé ní ẹ dẹ̀ kọ 1 or 2 things ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share videos mi kẹ́dẹ̀ máa like àwọn videos mi ire o ní ọjọ́ gbogbo Ramadan Kareem.